Constance Abutaban, Abokian o Abota o. Edoya wabedene. Edoya doniro wa doniro si wabedene. Ituwa ya o. Itoku etoku 21 200. Waya bedene akmo sarobo awe de wa we o. Uzo lato yagba. Devi ya mawudo. De wu gbe ran wa. De wa ya ma ke mo kaven ko wa ke wo de wa ya ma. Akmo sarobo o. Ìwọ̀n àwòdé ìyàwó wà nílé Nàìjíríà àwọn èmi èso wà wẹ́wẹ́ gbèròdọ́ sábàlọ́mọdé ẹ̀dẹ̀dọ́n tánú wà o sábàlọ́yọ fún ègbòdú wà o ìṣẹ́ ìtúwàyà o àwẹ̀ àhìá àwẹ̀nù sálọ́bọ̀árí ẹ̀tì náà wà sẹ̀ ẹ̀dẹ̀ ìró wà ẹ̀wà ẹ̀vá ìtútà wà wẹ́sẹ̀ o ìwọ̀n màgbáwìn àwẹ̀díàn ọtí máa rẹ̀ Constance Abutaban ọ̀rẹ́ kẹ́gẹ̀bẹ̀ ọtí máa rẹ̀ Richard Osunde wà bókíà o Wabukian. Oghe no sa na asun Didira kebogo mo kebogo na wa. No ya wa sa do boa. Mare na do toge do na wo wa. Fiangbe mai maga o. Ya go nye o nye me ko o tian tian. We de do ya go na ya aga na ya kon kan de de. Be di Jesus Christ onya wa. Isa. Abu yo ma ya de o. Wa moku tian ya o. Na do de ba ma we na o na o. Oghe you know. This is the Edo Ibota Oghe Edo Ibota the Edo Mmonlit Folklore gathering. Join us. Na o na. Eni Edo na gben. Eni Edo
na ye soin e ma agbe na e ni edo na ye soin na maka gbe ni edo na ye a soin oge a ni ave gbon fo ne mana we do gbegbe yo ai gbegbe yo na ana be soin we ni edo na ye soin o no ro are to gbe fo ne adogbe when I have agbon ye na where is it no Bible where is it no Bible I when I ya when I many ma he when I ke na agbon when I baba ya ta enini ahwe e ma ho na ya agbon when I baba ya ta you na ya ka e ma ho na ya agbon they were who don't feel well with you ke ma kai obema do ma be feel well you no be say I been work agbon obema ubo we oni yo wa ya bokan o ituwa ya so boy egbe ni an omo egbe a ari ya ireba iye ari eva no Richard Sunday Constance abutowa abukan o so boy egbe o ibagwa eni edo no ye hagbon yi de no e won tawo ibagwa ye hagbon yi ibagwa ibe eni edo no de no e bata we na hagbon na ye hagbon yi de no gbawo ibagwa de no gbawo okay o goyi owo ayo so boy gbe ado doge ni ado doge we na hagbon ibagwa okay o goyi owo goyi eva okay o goyi ha okay o goyi go anyone ro wa ibagwa wa ya gbon ibagwa Pagẹ o be ma be re yi na tupu gi ha o gba wo ibagwa ebi agi wu a when you you don't know ebe agwa ebe agwa wa gberi yo to odo zore o zore inware ebe oge iwe gwa ni e wa ya ye o de bi yan no de boka no de be ogi no de buko no ebe o ya ri egbe ma we na oruwo to wa na gwa yo to wa ebe agwa edo na ga do na we ra me na ga do na we ye wa o aigbe Richard Sunday Oghe Constance abutowa Oghe yan ba iye do aki okobo ni yan aso boye gbe o ebe agwa ebe ori egbe ma o inagwa iwo to ba o obe edo ebe na ba be na be ye hagbon yi de na ma tawo be na be o bi o ma ebe na bo be ebe na bo be o ebe na bo be ebe na ba be o ebe na ba be ye ha agbon yi wege de no gba wo okay o goyi owo okay goyi ba okay goyi ha okay goyi na goyi go de no we ze bo ni wa ni ro wa de no wa ze bo everywhere do no ke France do
everywhere do. If you don't love it, if you don't love it, don't Bible. Yeah, no pogia. Oh, but ebe ne ove. Ebe ne ove. Ebe ne ove. Ove. Ebi ni ovi ebe ne ove. Ove. Aigbe. Ìjàdọ̀ Súndé gbẹ òyàbá kọsà àbùsọ̀wà gbẹ ìyọ̀dàn ẹ̀fìwẹ̀dọ̀ báàkù ẹ̀fìwẹ̀dọ̀ ebe nẹ ọ̀bẹ ebe nẹ ẹ̀rọ yẹ kó ẹ̀yàtà ẹ̀mẹ̀ ẹ̀yàtà o ebe nẹ ọ̀bẹ pàpọ̀bọ ní àìbíẹ̀dọ̀ ní àmọ́gbẹ̀ yìí ọbẹ̀ èdè o ẹ̀dá yìí èyí ẹ̀dọ́ náà o. You don't know, okay? Die. You want not to die. Oh, you have no ye. They die. You die. They don't Bible. You don't know. You die. You die. You even no man who die. Cool. Agbonoman who die. Ememata who die. Huh? Owó sọ̀dọ̀bùà who die. You don't know. What am I on? You die. Okay. They don't Bible. Okay, going over. Okay, going over. Okay, going ha. Hey, going na, going. Let go. They don't Bible. People get out. Oh, but they die. They die. Oh, want to die. They die. Oh, they die. You don't know. Baba ni na ti ẹ̀dá ìwẹ̀ woman jẹ́ o ẹ̀mí lọ́wọ́ yé ewu yóò sọ̀rọ̀ bọ̀. Àìgbẹ́ àbùsọ̀mọ̀ gbẹ́ ha òsúndé gbẹ́ ẹ̀fẹ̀wẹ̀dọ̀ gbẹ́ ha yà ẹ̀ha wà gbẹ̀lẹ̀ àpòpọ̀ ní àìha iṣẹ́ gba yọ̀rọ̀ ọbẹ̀ èdè o ìní ẹ̀dọ́ náà o. Ìdáàdàgbọ̀n àtúbọ̀ ìgbé ẹ̀dàgbọ̀n wọn wà wọn náà o. Ìdáàdàgbọ̀n yé agbọ̀n yìí yé nẹ nǹkan àbọ̀gbà òkútọ̀ yé nàgbọ̀n yìí. Ìdáàdàgbọ̀n ìwáṣọ ìwẹ́ ìdáàdàgbọ̀n. Kàbọ̀ zìàwó yọ kó ìdáàdẹ kéré o dáadáa gbọ̀n ìdánwò ẹni oríṣiríṣi mà gbègbè náà gbọ̀n ẹ̀ kàbọ̀ yẹ o ìdáadáa gbọ̀n rí ẹ yọ̀nà àgbọ̀n yẹn wá rí àgbọ̀n pa ẹ o dáadáa gbọ̀n ọ rí. Ìjọ gèlè náà ìdáàdàgbọ̀n rè dènà gbàbọ̀ ọ̀kẹ́ o gorí owó ìdíwọ̀n àníró wà gà o wà jẹ́ òyọ̀ o gorí èèfà yàmà ìdáàdàgbọ̀n rè àrí àgbọ̀n wà bèhè. Ọwọ́ ẹ̀wẹ̀ rí ọrí mẹ́mẹ́rí dáadáa gbọ̀n ẹ̀ rí dáwọ́ sàlùbọ̀ àmọ̀ ya fẹ́ ẹ̀ mà yé dáadáa gbọ̀n rí o góyè bá ọ̀kíán góyè ha ọ̀kíán góyè náà ọ̀kíán góyè gọ́ kọ́mẹ̀ ọ̀fẹ́ ni á dènà ìgbàbọ̀ number one. Ìdọ́mọ̀dàgbọ̀n èdè ọ̀rìn àní dí àgbìn ọ̀nì
Ìdánwà dẹ́ àgùn. Ìdí bàbá náà kọ́ ya tiẹ̀ o. Ìdánwà dẹ́ àgbọ̀n. Dọ́gẹ̀. Ìdánwà dẹ́ àgbọ̀n. Ìdánwà dàgbọ̀n. Akíní tàbí yọ. Ìdánwà dàgbọ̀n. Dàgbọ̀n. Ìdánwà dẹ́ àgbọ̀n ẹ̀ọ́rẹ́. Àgbẹ̀. Ẹ̀fẹ̀wẹ̀dọ̀. One Oghe. Ha! Abusama back. Oh, okay. Osunde number 1 Oghe. Yeah, in fact, Oghe. Yeah, man. Awesi. Edo no hendo. Ewa ya wa. Edo no hendo. Awede. Eni edo no. Emase. Emose. Emose. Ogiso paro na ga che emose. Ogiso emose. Do wa bi eni ye oya de ogiso. Oya ma. Emose jama do bi be. Ya do bi be mose. Aya dupe ọmọ go bi wa o. Agbon fi were ọmọ se. Mo bi. Emose jama do bi be. Mose. Aya dupe ọmọ go bi be o. Agbon fi were ọmọ se. Iye agbon yìí de n gbabo. Goyi ọ̀kan oko goyi eva ọ̀kan oko goyi ha goyi go. Àgbòyá wa ọ̀la kó ọ̀kẹ́kẹ́ náà Emose ní iye agbon yìí ní pọ́gì ẹ̀rọ gbàbọ̀. Emose ẹ̀rọ máa ń gbàgbọ́ rẹ̀ Emose. 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 Àgbẹ̀ pọ́gì àárín náà. Osunde Oghe. Abusama Oghe. Fẹ̀wẹ̀dọ̀ Oghe. Ya bẹ̀rẹ̀ ya ẹ̀wẹ̀ èdè bàbá ta Emose. Òbọ̀bọ̀. Yaba. Ọ̀la rẹ̀ dùn. Ẹ̀dùn lẹ́wàtà. Ọmọ èdè o. Ìfẹ́ràn yìí. Ọ̀nà ọ̀dìrígbé. Ìfẹ́ràn yìí. Okòmẹ̀. Iye nagbọ̀n yìí dènà ẹ̀mọ́ tàbọ̀. Ìfẹ́ràn yìí. Ìfẹ́ọ̀nà yìí. Báyà kàí. Ẹ̀gẹ́dẹ́dẹ́ abẹ́ bàbá ni ìdí àwọ̀ ni ẹ̀rí mọ̀nà kwa. Ìgbọ̀n so yàrá abíẹ̀lẹ̀ ẹ̀múdíà. Ọ̀yà abíẹ̀lẹ̀ ọlọ́gọ̀márọ̀. Yẹ̀yà rẹ̀ yìí bíẹ́ yẹn wẹ̀ ẹ̀ o náà rẹ̀ ayé iná ká gbèrà ni o. Ọmọ rẹ̀ mọ̀ ẹ̀ rí a o. Iná rẹ̀ fi ọ̀nà yìí. Náà rẹ̀ sọ náà Fiona yo. Na me ya akpon salubwa. Negbera na o. Aikon ose o. Arese koto o. Fiona yo. Ye nagbon yi. De no igbabo. Oseme ime. De no igbabo. Fiona yi. Okan o goye wo. Okan goye ba. Okan goye ha. Okan goye ne. Goyi oh God. Fiona yìí. Number 4 in the Bible. Fear ọ̀nà yìí. Wẹ́ fear ọ̀nà yìí. Fear yìí. Fear yìí. Fear yìí. Fear ọ̀nà yìí. Lọ́gàá. Fear ọ̀nì ayé yìí. Fear ọ̀nà yìí. Edo inú wa ṣe wẹ̀. Àwẹ̀ díẹ̀ rí èjì báyìí wẹ̀. Fear ọ̀nà yìí. Sọ́nà yà.
efie na ji yo efi oni aji efie na ji o so na ya wa gele wa so ni ya a kun o se ari adagun owo ogbon ni aigbe osunde ma fo gbe abusaba gbe everywhere do ba kukere oba ya no we gbe aye chan wa ya fe una ona we gbe bobo yo ejaban obe do ni do no ese gbodan ese gbodan ese come ese gbodan oyisawo na me o ese gbodan no bi do oyisawo na me o ese gbodan no bi do oyisawo na me o ese gbodan oyisawo na me o ese gbodan no bi do oyisawo na me o ese gbodan oyisawo na me o ese gbodan no oyisawo na me o ese gbodan yeye oyisawo na me o ese gbodan okay o goye wo goye ba ese gbodan goye ha goye na goye go ese gbodan ya na Lydia Lydia abokia ari ma ewusin ogbere sin na yo abokia una re o ese gbodan pugi ha ogbawo pugi ha esi igbi oni ha ese igbe ona daga ese igbe ona ese igbona iyimana kwakpara oro ewuro dia ko wa enwa iyimana che esegbe oyaba ewuro yewu esegbe anyone and yeah, to play say gbona aigbe number 3 osunde gbe abusabon gbe everywhere do gbe elidiato boy gbe itianwa ya but your bonia yama do the water yabede o sokpunwu iya okome esokpunwu esokpunwu yanse oche isokpunwu isokpunwu atagi gboma owe isokpunwu wata wen egene de ebi ga lowo awe ami na jawo sokpunwu ama owu obosalobo ni ama obodon la sokpunwu ma obodon la owu salobo pa e no la isokpunwu isokpunwu imaso we gbe ti are ni yan gbefu yan gbe isokpan ma be mi eberio sokpan goyi owo goyi ba goyi ha goyi na goyi go oyaba oko edona wari ayi ne boru wa o ayi number 2 ogba esokpan wo isokpan isokpun esokpan owo salobo oyan wo kelokele aigbe number 2 osunle gbe abusabon ogbe everywhere do gbe elija ogbe ya gbe o ya kore o wa gbogbo ni ya ebi edo wa ma o wa ema yes wa dire na do wa ema ìbá kan ike o oye gbe kian o se mu ede ko me
Ese mwede awa. Ese mwede. Obo salobwa ese eya edekere. Ese mwe. Ko ye nagbon yide don gbawo. Ese mwede. Ese mwede. Ede ya kawe ede agbe usaba wo no gbe ogbe. Eyo no. Ese mwe. O obo sa ede ye. Usanyade. Ese mwe. Ebi ke degbe o de salobwa nya. O ari ira imio. Ko Barriera e meu. Barriera e meu. Você pode. E na gbanha, você pau. Você pau. E na gbanha na cabos já o yo. Esse é da. Ok, o goio wo. Ok, o goio va. Ok, o goio ha. Ok, o goio na. Goio sa. Go. I don't quite mind one. Oh, same with that. Okay. Okay. Number 2, Oghe. Number 2, it's same with that. Esse imi u dia. Esse with that. Mamma. Esse with that. Esse with that. Esse mata o esse mwede o ya o agbe chade let's see sunde back. Oh, okay, I don't be more. Okay, oh, you want number 2 no. All right. Be abusoma be we everywhere do be elija to boy o be ya gbele o bonia Yaba on a redu de burava. Yaba na paike o, paike o. Daddy ago mano a ona o. Daddy ago mano a ona. Ebiwa. Yama ehin nide. Yama ehin nide. Ebiwa. Ebuwa maka. Ebiwa yo. Ebiwa yo kabo ja o yo ye nagbon ye. Duwa be no gbawo. Ebiwa yo bayaka. Ibe yaka ewe. Ebi owuwa, oge fagbon, owuwa, usaba mu no owe eyo. Ebiwa maila, mayo, omayefo. Wẹ́wẹ́ àgbọ̀n máa ń máa rí àwọn wò pa náà ebi wà máa yó ẹ̀dẹ́ ìra o pàgbé nu wùnà pàgbé nu dúẹ́kì wà sàlùbà mú ya gbọ̀n ebi òyà máa ẹ̀fọ́ ebi wà yó òkó yìí máa parọ́ nàti ebi wà rẹ̀ ni. Ẹ̀mí lọ yé ewu ibi wa yo kàbọ́ọ̀sì àwọn yọ o ọgẹ ẹdẹfì ẹfú ibi ọni asọ́n ibi wa ẹ̀yọ asọ́n àìsẹ́tì wùnà ẹ̀yọ ẹ̀wà fúnbẹ̀lì ọ sábà yẹ ẹ̀dẹ́ yọ ndàdọ̀ rẹ̀ ibi wa yo ọ̀kẹ́ o. Goyi owo. Okay, o goyi eva. Goyi ha. Okay, o goyi ene. Okay, o goyi nse. Okay, o ebi wa o. Goyi ha. Okay, o goyi hiyan. Okay, o goyi o goyi going, go. Ebi wa eyo. Then I have fear, then I have new what, then I have ma eyo. I won't come and get carry a feel and agbon phone my phone.
ebi owa edem owa refi edoyem. Number 4, Oghe. Number 4. Ebiuwa. Eyo. Ebiuwa. Eyo. Ebi uwi a eyo. Ebiuwa eyo. Edo come. Ndo wa de. Mama we shono. You want to Lydia. Number 4, Oghe. Abusawa Oghe. If you will do back. Sunday Oghe. Abusawa boy on. The viewer. You are yin waya eduna woman. He said, you are yin waya the viewer. He said, a viewer over. He said, I get food. He said, I get good. He said, Wakubonia. Wow. Shagwa wayanere na wawose. Ni mwani rowa. Waye hangare wawose. Tuma ni magbamuna wa se chapsu osunde obuka obusowa owese o efewedo yi ma wa misi we kare ade mama iwe mi owese o le dia to boy owese o wa ya bukan wawese egenu wa mu lo ya gun e wo gedo salubo ga fiagbenu wa se abari no ro no wa se edo ama o ebi ya de fio na do ko wa ke ode o edo wa tom agima agba kuto ama e kira gbon ri o edo wa we ni na de edo yakubo kugbe ama e ke na bo ri e ama ke na bo ri ama ke ni aga yi ebe no ga yi nu po e yo po na we Nigeria no go ma no ga ye gene de yo ye wo ta gbon ya ebe no ga ye gene de yo ye e ba yin do adego to e ba yin do aye no e yan ba na no o se edo de nenia wa yo bo ba gwa wa yo bo ba abe nigi wa yo bo ba wo jo hen na ya mo won gba wa ge yan wa ge te wa ge ori obi ya fe do mu ma bo wagi amu imawo wagi ami ma moto o ala gba okuto o ba wa e don ri e ba do o ai to ipe kete eri ga ma o ga ma o yo pe on duge o ba ilo bo efo se ba ilo bo ewu o se ba ilo bo ewu o se o ba ato ope ise oyawose awe babado iya po yo ugabe na yo agbo salobo ege na ya yi pon edo aye na aya pon salobo obi an ya do o kien ede Wednesday no de na we ya do sabo fian gbo o baba